ọwọ́ pálábá wọn ti ṣẹ́gi o. Bẹ́ẹ̀ ni àwọn afurasí tí wọ́n lọ́wọ́ nínú ìjínigbé tó wáyé ní Orire local government area nípínlẹ̀ Ọ̀yọ́ tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ọwọ́ ti tẹ àwọn bíi 6 nínú wọn, àmọ́ àwọn 3 ni wọ́n fojú wọn síta tí gbogbo wa ń rí. Kódà wọ́n ní wọ́n ti gbé wọn lọ sílé ẹjọ́ báyìí. Làwọn 3 yẹn bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò ló bẹ̀rẹ̀ sí ń rawọ́ ẹ̀bẹ̀ sí adájọ́ àgbà Justice Salem Ibrahim wípé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n gbé síwájú àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Ẹ̀yin èèyàn mi ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ tún wá gbọ́ latest update lórí ọ̀rọ̀ àwọn afurasí àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni tí wọ́n jí àwọn ọmọ iléèwé lórí local government area nípínlẹ̀ Ọ̀yọ́ àtàwọn olùkọ́ wọn tí wọ́n jí wọn gbé. Gbogbo wọn ti bẹ̀rẹ̀ sí ní ká bòròbòrò pé lóòótọ́ ni gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kan àwọn. Kódà àwọn 3 yìí àwọn gangan ni wọ́n jẹ́ ògúnnágbòǹgbò tó ṣe iṣẹ́ àbàmì ńlá yẹn. Àwọn tó ṣọṣẹ́ yẹn àwọn ni mastermind tó wà lẹ́yìn plan yẹn. Lára àwọn people tá à ń sọ yìí lára àwọn 3 yìí àwọn ni wọ́n ń train àwọn èèyàn tí wọ́n ṣe àkọlù yẹn. Kò kí ń ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe plan yẹn o, wọ́n ti bẹ̀rẹ̀ sí ní plan kíní yẹn láti oṣù kejì ọdún tàwa yìí ni wọ́n ti ń plan bó ṣe máa wá ṣọṣẹ́ lórí local government area nípínlẹ̀ Ọ̀yọ́. Àmọ́ bó ni gbogbo ọ̀rọ̀ yìí ṣe jẹ́, bó ló ṣe ṣẹlẹ̀, bó ni wọ́n ṣe rí wọn mú, gbogbo ẹ̀ pátápátá lẹ́ ó láǹfààní láti gbọ́ nínú fọ́nrán eléyìí tí mo mú wá fún yín. Ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí èèyàn mi ẹ bá wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá mi like fídíò yìí, ẹ máa comment kẹ́ máa bá mi pín káàkiri, ẹ pín kó rìn dáadáa kó kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. Tẹ́ ò bá gbàgbé ẹ̀yin yẹn wá nínú ìròyìn tá a ṣe kàn yìí náà láti fi tó yín létí pé ọwọ́ ti tẹ̀ wọ́n o. Àwọn aṣebi àwọn àṣekà tó jí àwọn èèyàn gbé lórí local government area nípínlẹ̀ Ọ̀yọ́ ń bí. Àmọ́ bó tẹ̀ jẹ́ pé wọ́n ti padà yọ̀ǹda àwọn tí wọ́n jí gbé àtàwọn olùkọ́ ni o àti àwọn ọmọléèwé ni o, gbogbo wọn pátápátá ni wọ́n ti yọ̀ǹda tí wọ́n sì ti padà lọ sọ́dọ̀ àwọn fámìlì wọn láyọ̀ àti àlàáfíà. Tí ò bá gbàgbé ẹ rí i pé tíṣà 3 ló fara kásá. Wọ́n pa kan lọ́jọ́ tí wọ́n wá ṣe àkọlù yẹn níléèwé yẹn tó yẹ pé wọ́n ti sin bàbá yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n pa alàgbà kan nínú igbó, alàgbà Michael Oyedokun. Lẹ́yìn ìgbà náà ni wọ́n sọ pé wọ́n tún pa tíṣà kan again nínú igbó yẹn. Orí ló kó ọ̀gbẹ́ni kan yọ tó sọ pé wọ́n gé ọwọ́ òun sọ́ọ́lẹ̀. Mo ti ṣe fọ́nrán yẹn fún àǹfààní ẹ̀yin tẹ́ ò tí ì rí, ó wà lórí platform wa, ó wà lórí YouTube channel wa, bẹ́ẹ̀ ló wà lórí Facebook wa náà. Àmọ́ kí lóhun tí mo mú wá fún yín lónìí gan pàtó? Nínú àwọn 6 tí wọ́n sọ pé ọwọ́ ti tẹ̀, àwọn 3 nu wọn ni wọ́n gbé wá sílé ẹjọ́. Àwọn 3 tó kù wọn ò fojú wọn hàn wá. Àwọn yẹn lẹ̀ ń wò sàlẹ̀ fọ́nrán yìí, àwòrán yẹn lẹ̀ ń wò yẹn, àwọn tí wọ́n mú yẹn gangan. Nínú àwọn tí wọ́n mú yìí báyìí ọ̀kan nu wọn Abdulrazak Umar lórúkọ ẹ̀, èkejì ẹ̀wẹ̀ á máa jẹ́ Yunisa Musa. Ẹ̀rí pa àwọn ọmọ Fúlàní bọ́mọ Haúsá bí nǹkan ní gbogbo àwọn orúkọ tẹ́ ń wò yìí. Bẹ́ẹ̀ sì ni ìkẹta ẹ̀wẹ̀ Samsu Adamu ní orúkọ ẹlẹ́ẹ̀kẹta. Tẹ́ ò bá gbàgbé ẹ rí i pé ẹ̀sùn 10 ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n kà lé wọn lórí ní Federal Government of Nigeria, ìjọba àpapọ̀. Àwọn gangan ló gbé wọn lọ sílé ẹjọ́ Federal High Court tí ń bẹ nílùú Àbújá, níbi tí adájọ́ Justice Salem Ibrahim tó ti jẹ́ pé òun ló dá ẹjọ́ wọn nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn. Báyìí kàsá báyìí kàwòdì bó lọ̀rọ̀ wọn ṣe jẹ́. Nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ wọn wọ́n sọ pé àwọn jẹ̀bi o, àwọn jẹ̀bi pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ àlàyé. Òun lélẹ́yìí o, kò ṣe pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀ o. Ìwé ìròyìn Sahara Reporter ló gbélé yìí, ó ní breaking news: 3 defendants plead guilty to terrorism charge over Oyo school children teachers kidnap. Wọ́n sọ pé àwọn jẹ̀bi ọ̀rọ̀ yẹn o, bẹ́ẹ̀ ni wọ́n plead guilty sí ọ̀rọ̀ tó bẹ́ẹ̀lẹ̀ yẹn. Gbogbo pátápátá náà sọ pé àwọn jẹ̀bi ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Èwo náà àwọn ẹ̀sùn yìí gangan ni wọ́n jẹ̀bi ń pàtó?
wọ́n nípa àwọn ló dá group kan kalẹ̀, WhatsApp group kan tí wọ́n ń pè ní Oneness of Allah. Àwọn ló dá group yẹn kalẹ̀ lórí WhatsApp ní wọ́n bẹ̀rẹ̀ sí ní hard oríṣiríṣi àwọn èèyàn sí. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní train ní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí ó darapọ̀ mọ́ wọn láti ṣe àkọlù alágbára eléyìí tí wọ́n ṣe yẹn. Bẹ́ẹ̀ sì ni wọ́n láwọn tún jẹ̀bi pé àwọn ń wa kùsà nínú igbó, illegal mining. Wọ́n ń wa kùsà nínú àwọn igbó yẹn. Kò dẹ̀ kí n ṣò nínú sì bẹ̀rẹ̀ sí ní ṣe. Bọ̀bọ̀ ọ̀kan náà àwọn alàgbà yìí ó testify pé òun ti ń ṣe kinní yẹn ti pẹ́. Bẹ́ẹ̀ ni wọ́n sọ pé àwọn wà lára members of the terrorism, members àwọn afẹ̀míṣòfò kan tí wọ́n ń pè ní Darussalam Ansaru. Wọ́n ń bẹnu wọn. Gbogbo ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n pátápátá ni wọ́n sọ pé àwọn jẹ̀bi. Bẹ́ẹ̀ sì ni adájọ́ àgbà Justice Salem Ibrahim ló bá ní pé kán lọ fi wọ́n sí ẹ̀wọ̀n gbére. Ẹ̀wọ̀n gbére ni wọ́n sọ pé kí wọ́n lọ fi wọ́n sí. Ẹ̀yàn mi bó lẹ ṣe rí eléyìí sí? Ẹ máa bá ń comment kí wọ́n bá mi like ẹ sì máa pín káàkiri. Ṣé ẹ̀wọ̀n gbére ló yẹ kó wà ní àbí kó wulẹ̀ yanjú wọn? Èwo ni ó tẹ́yìn lọ́rùn? Ẹ jẹ́ darapọ̀ ní abala àríwísí kí wọ́n bá mi comment kí wọ́n like kí ẹ sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n. Mo ní sáré fi tó yín létí ni gẹ́gẹ́ bí ìlérí tí àwa ṣe fún yín pé àní jẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ náà la sì ń jẹ́ kí tí yín di tí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. Àdàbà ọ̀nà ní à ń sùngbẹ́, iná ń jó, ẹyẹlé gbéra ńlẹ̀, àdàbà atún ti fò fẹ̀rẹ̀, àwọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. Agbe ní gbére pàdé olókun, àlùkò ní gbére pàdé ọlọ́ṣà, òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò. Fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédé, ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le, ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí, ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀lú aya rẹ̀ tí ìfàyàlóyà tí ó fi di nǹkan tó dáa, ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ, ìwọ ọkùnrin tára rẹ̀ ò le, ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde, ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé, ìwọ ọkùnrin tó ń retí ọmọ, ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó. Ọgbọ́ Capable Herbal Energy Capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ̀ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.